ṣẹ́ẹ̀dì àsìwọ́ àtàwọn followers ẹ bí ayé yín ṣe rí nìyẹn báyé yín ṣe rí nìyẹn irú Sisi Alágbo yẹn irú Ẹniọlá lèmi máa láìkí orí ní Nàìjíríà ká ti sẹ́ pé nǹkan le koko Ẹniọlá tó bẹ̀rẹ̀ àgbo nígbà tí wọn náà bẹ̀rẹ̀ àgbo ẹ 12 years ago fún tó gbé ṣe sí Nàìjíríà mo sọ ní lásẹ̀ wọn tó gbé ṣe ìwọ aṣábíkiri oníbẹ̀lẹ́nu elétò ìpọmọkímọmọ amúgbó olóṣì lórí ibi tí kéré-wù inú ṣẹ́ẹ̀dì ló wà ẹ lè rí nǹkan kan Ọlọ́run gbé ọmọ mi ga Lizzy Anjorin, congratulations to you congratulations to you kò sẹ́ni tó máa mú ọyàn mi kò sẹ́ni tó máa fọwọ́ kàn mí léjìká kò sẹ́ni tó máa tọ́ pé òun ni wọ́n ní mo fi yín ṣèyá táyé ò ní dáa kí n tó mú aṣọ kí n tó fi pọn Lizzy Anjorin lẹ́yìn ẹ̀yin náà rí bó ṣe rí nígbà tí àwa tá a bẹ̀rẹ̀ sí ní pọn Lizzy Anjorin gbà ní ọba small ló di kíkọ́ Ọlájírè quarters wà ń bẹ̀ California Paradise City it's not an estate California Paradise City àwọn èèyàn test and trusted wọn mọ Lizzy Anjorin rí àwọn mi ò rí rí wọn ò rí rí ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ẹ rí rí ẹ mọ̀ rí ju bẹ́ẹ̀ ṣe ń rí lórí bí ju bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lọ ẹ dẹ̀ ń trust ẹ̀ ẹ gbé owó fún mo fẹ́ ra ilẹ̀ mo fẹ́ ra 1000 square meters ẹ gbà mo sì sọ 25 million nínú owó mi mo sọ 50 million nínú owó mi mo sọ 10 million nínú owó mi máa bá sọ yòókù 22 million lóṣooṣù fọ́dún kan fún kinní kan tí ẹ mọ site but you trusted her because you know is a woman of integrity and honour pé àwọn tó jẹ́ ń tẹ̀lé lẹ́yìn we are women we are men of integrity ẹ̀ ń tẹ̀lé ẹ̀ trust owó yín sí lọ́wọ́ kò dẹ̀ disappoint yín tó bá tún ti ṣe ojú á ní mo fẹ́ kọ́ receipt mo fẹ́ kọ́ receipt ó dẹ̀ ilẹ̀ yín wà bẹ́ẹ̀ ó bá yín ṣàfi ilẹ̀ tó jẹ́ pé ó wà almost 15 meters ṣàgbé meters ju feet lọ above sea level bómi ṣe ń gbé gbogbo wọn lọ tó ń gbé gbogbo wọn lọ tó ń gbé gbogbo wọn lọ yẹn omi ò dé California Paradise City torí àwa ìlàmọ̀ iye owó tó ná sí iye owó tó fi ṣàfi ilẹ̀ ẹ jẹ́ kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ṣé ẹ rí half of ilẹ̀ tó wà ní California Paradise City yẹn tí Lizzy bá ta half ẹ̀ kásẹ́pọ̀ ta half ẹ̀ lónìí owó yẹn ló fi ṣàfi ilẹ̀ ibẹ̀ yẹn ẹ rí structure tó ń fúnra rẹ̀ gbélé sórí tó gbé sí tó fi ṣe gate ẹ̀ tó fi ṣe welcome to California Paradise City ẹ rí bó ṣe solid ilẹ̀ tẹ̀ ń rà nìyẹn ilẹ̀ tẹ̀ ń rà ò kì í ṣe ilẹ̀ olómi rárá ó dẹ̀gùn lọ kọ́rin kése ni torí pé kí ni ní tí àwa bá fọwọ́ wa lé báyìí Jésù Kristi ló sọ ni whatever you lay your hands upon shall prosper bẹ́ẹ̀ ni ti Lizzy Anjorin ṣe rí o bó ṣe rí nìyẹn bóyá kí n tiẹ̀ tún jẹ́ lórí Instagram kí n jẹ́ kí n máa bẹ́ẹ̀ lọ bí Lizzy Anjorin ṣe rí nìyẹn torí náà Ọlọ́run kàn ń gbé gbogbo wa ga ni imperceptible ọ̀nà ṣí òun ló jẹ́ yí pé tí ẹ bá bá olótìtọ́ rìn ọ̀nà ayọ̀ á máa ṣí fún yín láyọ̀ aristobon mo kàn ń ṣeré mi lọ ní o ṣẹ́bọ̀ mo ti fẹ́ jáde lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n mo kàn wò pé look let me take my time ṣùgbọ́n gbà tí mo wá rìn kàṣà ni mo wá lọ sí ni mo dé orí Facebook láyọ̀ ni mo dé orí Facebook ayọ̀ láyọ̀ mo rẹ́rìn kàkàkàkà tí wọ́n bá ní wọ́n á mọ̀ ní ọ̀la ni wọ́n máa mú gbogbo yín ni mo rí o gbogbo yín ni mo kí o mo tún kí yín lẹ́ẹ̀kan sí torí pé mi ò jẹ́ fọwọ́ padà yín lójú ẹ̀yin èèyàn yìí lẹ́ ń kí wa lẹ́ ń sà wá lẹ́ bá ń wá sórí péjì kò séèyàn kankan nínú yín
tó kì í ṣe ológo ńláńláńlá yín ọlọ́run dẹ̀ wà lẹ́yìn yín torí pé kí ni tẹ bá bọ́ ológo rè àti ológo tó bá bọ́ ológo rè kí ni ògo á tún tẹ̀síwájú ògo á tún pọ̀ sí i bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn aṣabikiri ẹ̀jẹ̀ ṣó nǹkan tí mo rí láyọ̀ ló máa ń jẹ́ ká rí gbogbo nǹkan ojú ẹ ò ní fọ́ láyọ̀ kí ni mo sọ ojú ẹ kò ní fọ́ láyọ̀ ojú ẹ ò ní fọ́ karma is real ẹ máa gbọ́n sí i o karma orí ṣe tó máa lọ máa mú ní mi ìdẹ̀tí ẹ̀ tí wàá mú kí ni yẹn dání bọ̀tílé àti ẹ̀sìn gbé wa náà ẹ máa gbọ́ o. ìgbà tó bá wù yín ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ kó kàn níbi tí ẹ mọ́ ti fún yín ní ìsọ̀sán ẹ bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní fọ́dún kan because tó máa ń ṣe gbogbo yín ni pé tí mo máa ń dì máa ń pọ̀ ju owó ẹ lọ ó máa ń ro gbogbo yín lójú. Jésù alágbára ńláńláńláńlá Jésù alágbára ńláńláńláńlá. kò sígbà tẹ ọpọlọ ní tí ó dáhùn láti convenient fún yín ìtúsẹ̀lẹ̀ ni pé bíṣọ̀ ti wọ inú ilé yín lásán ìmọ̀lẹ́ ti wọ inú ilé yín lẹ́sẹ̀. irọ́ ló pa. NMC pé yàn padà lórúkọ Jésù. kí ló sọ bẹ́ẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ àtúgbà sẹ́yìn bí àṣà ọmọ mi. padà NMC ìtúsẹ̀lẹ̀ ni pé bíṣọ̀ yàn gan ṣe wọ inú ilé yín lásán ìmọ̀lẹ́ ti wọ inú ilé yín lẹ́sẹ̀ ẹ̀ ṣí lágbádá NMC pé yàn padà lórúkọ Jésù. kí ló wí bẹ́ẹ̀ yẹn náà kí ló sọ kí ló wí náà mi gbọ́ dáadáa kí ló sọ pé ó máa ṣe kí ni kí ló sọ náà Tókunbọ̀ kí ló wí. gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ fẹjọ́ mi sùn àsórí yín ló ń dáhùn sí. my people as they dey go report me for NMC na dem dey get the wahala na all the nurses wey dey for Tókunbọ̀ Aboderin na dem dey get NMC don strike them off and they come dey saka kiri they come dey sakabakaba they come dey run enter skater like this gbà wá o gbà wá o they come dey run enter skater no be juju be that kí ló wí náà kí ló sọ pé ó ṣẹlẹ̀ sí ẹ. ìyẹn ṣí ìtúsẹ̀lẹ̀ ni pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yín lásán ìmọ̀lẹ́ ti wọ. iye òkùnkùn ẹni tó bá ti gba nǹkan lọ́wọ́ Tókunbọ̀ Aboderin tínú ẹ ó sì bàjẹ́ tínú ẹ ò dáa òkùnkùn ló wọnú ilé ẹ o orí ẹ wò bó nǹkan ṣe rí look at her ẹ rí look at her ọjọ́ wo lẹ rí kémi rí bí eléyìí ìdọ̀tí leléyìí ẹ rí ẹ wò ẹwẹ́ tó ń gbé spiritual wà tó rán nǹkan sínú ilé fún wọn. kí ló sọ pé ó ṣe ẹ́ ná kí ló ló ṣàwọn ọmọ ẹ kí ló ló ṣàwọn nurses tó wà lọ́ndà ẹ máa gbọ́ o. NMC pé yàn padà lórúkọ. kí ló ló máa pè wọ́n padà yìí irọ́ ló pa kí ló ló máa pè. lágbádá NMC pé yàn padà lórúkọ Jésù. so NMC ti gba p-number one nurses ṣe rí ẹ máa ṣe dáadáa o ìyẹn kọ́ la bá wá o ó wà nínú tá a bá wá èmi wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run on behalf of my own blessed daughter Lizzy Anjorin ṣùgbọ́n ṣàbọ̀ káàkiri ẹgbọ́n tó ṣẹlẹ̀ gbogbo àwọn nurses tó wà under ẹ̀ nínú kan ní stroke kan lọ lọ́pàá kan lọ lẹ́sẹ̀ àròjù wọn tà mọ́ NMC tún gba p-number wọn NMC bá ti gba p-number ẹ bá gbọ́ olórí burúkú ẹ bá gbọ́ tó sọ ẹ bá gbọ́ tí. lágbádá NMC ó pè yàn padà ṣe wọ inú ilé yín lásán ìmọ̀lẹ́ ti wọ.
kò lè sọ, ó tún ní lágbádá, ó tún pé gèdè. ẹ máa gbọ́ tó sọ, ẹ máa gbọ́ tí wèrè wí. ẹ ṣe lágbádá lm kí ló pé. ẹ ṣe lágbádá NNC ó pè ní padà. ẹ ṣe ní rí ahọ́n. NNC apẹta ní padà. NNC ti fìdí ẹ̀ gúnlẹ̀ wálé ìbò ahọ́n wo ló wá kiri. ẹ jọ bóyá etí mi nìkan kọ́ ló máa gbélé yẹn jẹ́ bá mi gbọ́. ṣe lágbádá NNC ẹgbẹ́ ètò ìṣẹ̀lẹ̀ ní pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yìí. ìbànújẹ́ ló wà lórí ẹbí iṣẹ́ yẹn ṣe wọ bẹ́ẹ̀. dágbádá NNC ó pè ní padà lọ. kí lẹ ló máa pè padà. tó kú wọ. lágbádá NNC ó pè ní padà lórúkọ Jésù. tó kú wọ tí ń ṣiṣẹ́ fẹ́ NNC o. tó kú wọ tí ń ṣiṣẹ́. gbogbo nọ́ọ̀sì ẹ̀ tẹ́ bá náà máa mú ní ọ̀la lẹ́mu àdàbí tí èmi yìí ti bá ti morúkọ èèyàn kan ṣoṣo lọ sí NNC ṣùgbọ́n tí mi bá ti morúkọ èèyàn lọ sí NNC ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ wà nínú Tókunbọ̀ ní sákù ẹ̀ ní ọjọ́ tó ń sọ wípé ká ẹ lọ máa rìpọ́ọ̀tù mú fún NNC yẹn gbogbo yín pátá gbogbo nurses tó wà under yín àti care assistants tó wà ń bẹ̀ ẹ̀yin care assistants ẹ̀ nílé progress ibi ojú kan tẹ́ wà yẹn ládọ́ bí adágún odò ibẹ̀ náà lẹ́dùn sí ṣé ní gbogbo ẹ̀yin nurses tẹ́ wà under her voice tó lọ́jọ́ tó ń sọ wípé kọ́ lọ́ máa report ní emas fún NNC kí òkété tó lọ forí gbé gbogbo yín pátá ló máa ṣiṣẹ́ fún gbogbo yín pátá ní NNC bá gba pin number ṣé gbọ́ wọ́n ti ń gbà lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé kí ni àwa ò wá síbí láti wá bà tèèyàn jẹ́ ṣùgbọ́n ẹni tó bá sọ pé òun máa bà tiwa jẹ́ tí ẹ máa bàjẹ́ ẹ máa gbọ́ ẹ gbọ́ ọ̀yá go ahead. kò sí bàtẹ pẹ̀lú ohun tí ó dáa ìgbà tí wọ́n ti convenient fún yẹn ṣe ìtúnṣẹlẹ̀ ni pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yín lásán tí wọ́n mú. èṣù ló wọ bẹ̀. dágbádá NNC ó pè yín padà lórúkọ jẹ́. NNC bìsìbò NNC àpèta ní padà NNC ò lè pè wọ́n padà Tókunbọ̀ nobody appeals NNC and gets reinstated. You understand? Once NNC struck you off, you are struck forever. Okay? There are different types of things that NNC does. When they sanction you or they found you wanting in one area or the other, they can either say go for more training, work under supervision for some time. They can suspend you for a period of 3 to 6 months or a month. What else can they do? Yeah, they can say you should go for more training. I've said it. Yeah, they can give you time. Like, okay, maybe they think that you need time to sort out yourself, and then they will ask you that do you need more time, to sort out yourself, and then they can say okay when the time comes. But once they strike you off the register, nobody really wọ́n ní dá padà oníyẹn NNC àṣekínni jẹ̀bi wọ́n ló fara rẹ̀ ló gbé sínú ara rẹ̀. lásán ìmọ̀lẹ́ tí wọ́n mú lẹ́yìn ẹ̀ ṣe lágbádá NNC ó pè yín padà lórúkọ Jésù. Nibo anikeye bí sí wèrè mi ò mọ̀ o. They don't reverse their judgment. So sórí gbogbo ẹ̀yin tẹ́ wà under Tókunbọ̀ tẹ́ jẹ́ nurses tẹ́ ń gbógun ti èmi Adébímpé
aláṣọ àdúrà láì ṣẹ̀yìn láì mọ̀ yín tí mi ò ròyìn tó jẹ́ pé gbogbo yín lẹ máa ń comment under fake profiles tẹ́ fi ń bú mi tẹ́ fi ń ṣépè fún mi tí mo bá wá dá ẹ̀yin Troyes lóhùn tẹ́ ẹ̀ wá sọ pé NMC ni o gbogbo yín pátá ni wọ́n máa strike off the register. Sọjí olówó yọ náà mi ìgbàgbé tiẹ̀ sórí ìyàwó ẹ̀ tó jẹ́ nọ́ọ̀sì yẹn ṣiṣẹ́ á bá nítorí mi ò ṣẹ́ mi ìmọ̀ ẹ rí mi ìmọ̀ ibi tó ń gbé mi ò débi pé mo máa sọ pé bóyá wọ́n lọ da nǹkan sílẹ̀ fún ẹni o mi ò mọ orúkọ ẹ lọ síbi kankan ṣùgbọ́n nítorí pé mi ò bá yín mo kúrò lẹ́yìn Fọlá Tinubu torí pé mo rí pé olubi ni ìwọ àti Dorcas ẹjọ́ gbìmọ̀pọ̀ ń gbà yẹn ẹgbórúkọ mi lọ sí NMC ìyàwó ẹ náà sì ni yóò wọ́n máa gba pin number ẹ̀yìn bó ṣe wish sí mi yẹn bó ṣe wish sí mi yẹn níjọ́ tó bá jókòó báyìí Sọjí Abraham Coker ọjọ́ tó bá jókòó báyìí tó sọ pé lórí ìyàwó mi olúwa ẹ gbọ́pẹ́ ọjọ́ yẹn ní ibi máa dé bá ìyàwó ẹ tí wọ́n tó máa bẹ̀rẹ̀ tó ṣiṣẹ́ máa bá a ṣe critical drug error tí ò ní lè kúrò ń bẹ̀ a fúnyàn ní abẹ́rẹ́ tó jẹ́ pé kò ní lè kúrò ń bẹ̀ a ṣe mistake tó jẹ́ pé kò ní lè bọ́ nínú ẹ̀ bó ṣe máa rí nìyẹn títí ṣé ò ṣe ní how are you ojú yín ò lè rí nǹkan tó dáa ojú gbogbo àwọn aṣebi ò lè rí nǹkan tó dáa Lizzy Anjorin kẹrẹkẹrẹ bó ṣe ń lọ mọ́ yín lọ́wọ́ nìyẹn ẹnójì 91,000 gúrú dìbò how are you ẹnójì 91,000 ní Ìdúmọ̀tà ẹ gbógun tì í ayé tí ẹ mọ̀ dí ọ̀rọ̀ lónìí mi dẹ̀ mọ̀ nǹkan tó dé kí lè tí mo gbé kúrò ń bẹ̀ ń bọ̀ èèyàn kan mo máa gẹ̀ẹ́tẹ̀ ń sìn tẹ́ ẹ̀ bá ti rí nǹkan ṣe tẹ́ fẹ́ cash cruise ẹ wá náà advice Lizzy Anjorin èèyàn kan sọ pé ó ń ṣépè jù kò tí ì ṣépè fún wọ o wá advice ẹ ó máa ń ṣépè téèyàn bá ṣépè 70% ẹ ló máa jẹ́ tiẹ̀ so téèyàn bá ń gbàdúrà Guru Nibo thank you mo ti mọ̀ pé tí bá ti rí Guru boy tún ṣe àníbí báyìí pé star mama lọ ni téèyàn bá ń gbàdúrà wàhálà ni fún yín ẹ ní sẹ́pẹ́ àdúrà tó ń gbà yẹn o gbogbo àdúrà tó ń gbà yẹn o ó máa dọ́dọ̀ tẹ̀yìn náà 70% ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti ń ṣépè èpè yẹn lẹ mọ̀ analyse ẹ mọ̀ pé èpè náà àdúrà ni nítorí pé èpè yẹn máa ń wọ̀ yín nẹ́kan èèyàn ṣépè ẹnu ẹ̀ ló fi ń ṣépè ó gbé gbá wá ó gbáwo wá ó gbádìyẹ wá kí ló ṣe kàn yín bẹ́ẹ̀ mo mà ti orúkọ bọ̀bọ̀ yìí máa kí ló dé o mo dẹ̀ fẹ́ ṣe àìsọ́dọ̀ mi bọ̀ kó má dàbẹ́ ní pé èèyàn kàn ń ṣe wọn ò ní mọ̀ pé mo fẹ́ wò ó àwọn tó bá rí lórí page mi pé mọ́mí kí ni mọ́mí tún ṣe àyè ni mo ṣe sọ̀rọ̀ ni mi ṣe ṣe ni mi ṣe jẹ́ kí n wò ó bóyá ó dẹ̀ pé ó ń jẹ́ Olúṣẹ́gun kò ń sọ̀rọ̀ anyway àwọn míì ṣínà sọdí kí n jọ bá mi rí wọn ṣé àǹfààní àbí kinní kan tó kọ lẹ́tà ọ̀ràn jọjọ pa ọ̀kan báyìí sí Lizzy Anjorin ó kọ lẹ́tà sí Lizzy Anjorin pé tó bá yẹ pé orí kò ṣe àìsàn orí kinní mi orí page mi anyway a sọ̀rọ̀ tí bá ti rí màá wá sọ̀rọ̀ ń pẹ́ ó ti lọ sísàlẹ̀ lọ́dọ̀ mi ẹ̀ pẹ́ ọ̀sẹ̀ mi gò tiẹ̀ kí n aléyàn èèyàn ṣí ṣọ́ọ̀bù tuntun orí yẹn sọ olóńṣépè ìwọ ó mọye èpè tí wọ́n ti ṣẹ́ ni ẹ mọye èpè tẹ́ ti ṣẹ́ tí ò sẹ́ni tó dá yín lóhùn nísì tó wá ń dá tiẹ̀ padà ẹ ló ń ṣépè ńgbà tẹ́yìn ṣépè tiyín tẹ́ ń gbé ṣépè ẹ sọ̀rọ̀ o ó wá dá tiẹ̀ padà ń sìn ẹ ló ń ṣépè
ẹ wo irú ọmọ burúkú báyìí, ẹ wo irú eléyìí báyìí sìn. Kí ló kàn nínú ọ̀rọ̀ yìí? Ká ló mọ ọmọ tí ò níran yìí, ọmọ burúkú yìí? Torí pé ẹ ti ní fóònù tó ẹ ti ní Android, ẹ máa sọ fún yàn bó ṣe máa react, ẹ máa sọ fún yàn bó ṣe máa dáhùn, ẹ máa sọ fún yàn bó ṣe máa react. Pé ẹ kò yẹ kó ṣe tó bẹ́ẹ̀ yẹn, ó yẹ kó ṣe tó. Who are these people for God's sake? Ẹ wo irú ilé ìbá ìwòrú ọmọ yìí, kàkà kó lọ wá ṣẹ̀ṣe, ó pèrè ẹ̀ lẹ́yìn ọmọ olórí burúkú, ọmọ ọ̀bànújẹ́, ìyá àti bàbá ẹ̀ wọn ò rówó jẹun, bàbá ẹ̀ àti ìyá ẹ̀ wọn ò rówó jẹun. Ìyá ẹ̀ láti masturbate fún, kó máa masturbate fún àwọn ẹlẹ́yà yòókù kan máa fowó sí inú òbò ìyá ẹ̀ kọ́ tó máa dáwó fún ìyá ẹ̀ kó tó jẹun. Olórí burúkú, ọmọ àlè, ọmọ burúkú, ọmọ àìjírí, ọmọ àìjíkò. Ta ló bírú eléyìí lọ́mọ tí ò jẹ́ kó lọ sí school tàbí kó lọ máa ti ọmọ láńké ní my 12, kó lọ máa gbé apẹ̀rẹ̀ àlùbọ́sà? Wọ́n sásá bẹ́ẹ̀ pé àwọn ni àfáà. Ó rí pé òpin ayé ti dé báyìí, ọmọ burúkú yìí. Òpin ayé ti dé. Tí òpin ayé ò bá dé ni irú eléyìí a máa sọ̀rọ̀ sí. Ìwọ tó tiẹ̀ lè bá driver Lizzy Anjorin sọ̀rọ̀, tó lè bá gateman ẹ̀ sọ̀rọ̀ lásán, wà wá di pé òun sọ̀rọ̀ pé òun advice, òun ṣépè, oníwọ́n ṣépè fún ẹ, oníwọ́n fi garawa wọ́n fi wọ́n èpè fún ẹ. Wọ́n ṣe ní fi garawa wọ́n èpè fún ẹ, wọ́n máa fi garawa wọ́n èpè fún ẹ ni. Wọ́n ṣe ní fi garawa wọ́n èpè fún ẹ, wọ́n máa fi garawa wọ́n, èyí tó ju garawa lọ wọ́n á fi wọ́n èpè fún ẹ. Nítorí pé kí ni ìwọ lò dúró sórí ilé ènìyàn? Tó bá dúró síbi tó yẹ kó o wà, tó dúró síbi tó yẹ kó o wà, wàá rí i pé ayé ẹ̀ ò bá dáa jù bẹ́ẹ̀ lọ. But ayé ẹ̀ ò ta sánsán, ayé àwọn òbí ẹ̀ ò ta sánsán, ayé àwọn òbí ẹ̀ wọn ò kọ́ ẹ, ìwọ ò gbẹ̀kọ́. Àwọn òbí tó bí ẹ wọn ò rí ẹ kọ́, wọn ò rí ẹ tọ́, wọn ò rí ẹ kọ́, wọn ò rí ẹ tọ́. Àwọn òbí tó bí ẹ, ìwọ tó sọ pé ọmọ àfá àbí kí ló ní òun pé ọmọ ṣéwù àbí kí ló ń pera ẹ. Mi ò mọ èèyàn ẹ̀ẹ́kàn jí kàkà kẹ́ wá nǹkan míì ṣe lórí cyberspace. Ọ̀rọ̀ Lizzy lè máa há mẹ́nu. Ó parọ́, ó búyàn, ó ṣépè, ó parọ́. Òun kọ́ ló ní ṣọ́ọ̀bù. Olórí burúkú D. Williams òkú D. Williams, ìwọ a máa kíọ̀mọ̀ a kì í dá ẹ lóhùn, a máa ń fi ẹ lẹ́bọ̀ torí pé a kì í dá ẹ lóhùn yẹn. Ó wá rò pé untouchable nìyẹn, kò ní dáa fún ẹ. Bó o gbígba ọmọ D. Williams kò ní kú kan, torí pé n tó wá ṣe ní orí space jẹ́ cyberspace yìí kò yé mi. Ìwọ nìkan ló mọ̀. Wàá rí Bukky Jesse wàá hàn, Adébíyìnpé wàá hàn, èmi wàá hàn mi. Lizzy Anjorin kò sí nǹkan tá a ṣe tó ever dá lójú ẹ rí. O ò dẹ̀ ní rí, ojú ẹ ò ní ríre, ibi lójú ẹ máa rí. Ibi yẹn tó ń wò tó jẹ́ pé ibi ló máa ń rí ní gbogbo ìgbà yẹn, ibi yẹn ló máa jẹ́ portion tiẹ̀ tọmọtọmọ. Ẹnikẹ́ni tó wà under the D. Williams, the profile of D. Williams, tó ń type lọ́ndà ẹ̀, tó ń fọwọ́ ẹ̀ comment kiri, tó ń type, tó ń kó àwọn èèyàn, tó ń bully àwọn èèyàn, tó pèrè ẹ̀ ní D. Williams, tó rò pé ọba ayé ò rí òun, ọba ọ̀run wù ẹ́. Oníkíni Lizzy Anjorin ṣíná, oníbo ló ń pè ní ṣọ́ọ̀bù tó tiẹ̀ ṣíná, oníṣẹ́ kò mọ difference nínú ṣọ́ọ̀bù àti ọ́fíìsì ni. Ìwọ ni kò wá sọ difference nínú ṣọ́ọ̀bù àti ọ́fíìsì. Ó ní kó gbá dírẹ́sì ibẹ̀ síta káwọn èèyàn lọ síbẹ̀ kó wò bóyá òun kọ́ ló ní ṣọ́ọ̀bù àwọn ọmọlẹ́yìn ẹ̀, òun ló ń pè ní ṣọ́ọ̀bù ẹ̀. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ ṣọ́ọ̀bù àwọn ọmọlẹ́yìn mélòó ni tìwọ́ ní, tíwọ́ náà lè pè ní ṣọ́ọ̀bù wọn. Torí pé nǹkan tí Lizzy Anjorin bá ní báyìí, tí bá sẹ́ pé mi náà mo ní, èmi náà gbogbo ẹ̀yin tẹ́ rí nǹkan tó dáa tó jẹ́ pé pimples ojú ẹ̀ lẹ́ máa gbé jáde, skin tag ọrùn ẹ̀ òun lẹ́ máa gbé jáde. Èmi ìyá ẹ̀ náà kẹ́ gbé batmark mi, kẹ́ gbé jáde batmark mi òun mi. Torí pé tí bá ti kun powder ẹ̀ kí n mọ̀ pé mo ní batmark mi lè bá ṣe bí mi ní, ẹ máa gbé jáde ní gbogbo ìgbà. Ẹ jẹ́ tó kọ́ sí yín dáadáa kẹ́ lè rí crop
ó yá ẹ crop ẹ tẹ́ bá ti fẹ́ tag mi ẹ gbé síta